كتب على الذين من قبلكم لعلكم تتقون ويريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم. لا إله إلا الله محمد رسول الله بهم علي على فطول عمر مولانا سيدنا رسول الله سليمان أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي لما سبق ناطق الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. هدية مني إليك يا رسول الله. أكي الله أكبر. صلى الله عليه وسلم. عليكم يا الله أتانوي كوبا شيخ حامد تجاني رضي الله تعالى عنه. مولانا الشيخ الحاج إبراهيم النياز رضي الله تعالى عنه. شيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه. مولانا الشيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته آمين. مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الخدبي. ọlọ́run wọlé gbogbo àwọn tá a tọrọ fún tí wọ́n ti lọ síwájú ọlọ́run tí ọlọ́run ọba tó sì gbàbọ́ wọn tọ́lọ́run sì gbà tẹ́ wọn gẹ́gẹ́ bá a ti máa tọrọ fún wa pé radiyallahu ta'ala anhum wa jazahum minhu anna hasana kuduwati sinde kozoltale zamima bekuno sigodi safi sunina walilori yo aburu side kaza
والدي فاروق ما فينا بنا والدي فاروق ما فينا بنا تربى على بيون كجفا من العلم وإرشاد لنا وعدم ترك الخير لنا ثم بابا لغير جدنا ثم بابا لغير جدنا ثم أروق إمام الورد من العلم من علل أسرارنا مع رجال بينه بعده معهم علمك واسيرنا علمك واسرنا واتجان الكتب ثم لقوله ربنا جاس الجميع حسنا أبوك أمور القوس هذا بعده وعلى أحمد سلم ربنا وعلى أحمد سلم ربنا رضي الله تعالى عنهم وجزاهم عنا حسنا. ọlọ́run kọ́ wọlá gbogbo àwọn tí a dárúkọ tá a tọrọ fún gbogbo ata pé nítorí Islam àti láti fi ọ̀wọ̀ fún oṣù tá a wà ń bẹ̀ yìí oṣù ọ̀wọ̀ tí ń jẹ́ oṣù Ramadan láti lè tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run mọ́tò wá ní ládàá rẹ o Àmín. àlùbáríkà ọlọ́run ẹni ọlọ́run. Àmín. Haji wa Suleiman tí àdàpé ń jẹ́ màláìkà afọlọ́lọ́run bẹ̀rẹ̀ wọn àfààní ẹ̀bẹ̀ ọlọ́run ní ọba àgbàlagbà tó sì ti ń bẹ tipẹ́ tẹ́nìkan ọ̀mọ̀gbà tí ń ti ń bẹ ẹni tó bá wọ ọlọ́run ní wádà lágbà ọlọ́run kò fún ní gbogbo ẹ̀mí Àmín. àti àlàáfíà Àmín. alibarika ọlá àwọn ẹni ọlọ́run Àmín. ọlá sheikh alhaji Ibrahima Niyas owó tí ń jẹ́ àwọn jama rẹ̀ lápapọ̀ Aláyélúwà fans club. àánú ọlọ́run ló kó ń yọ ọlọ́run má fi bínú ẹ̀ tún yín ká Àmín. gbogbo àwọn pàtàkì jàǹyàǹgà tó wá ń jòkó ń bí báyìí máa ń ṣe dákọ̀ wọn látòkè délẹ̀ lọ́kùnrin ni lóbìnrin ni ẹni tó lè dárúkọ tọ́rántí àtẹni tí ọ̀run ti dárúkọ tọ́lọ́ sì pé gbogbo yín léèyàn àánú ọlọ́run tí ó wà lára ẹnì kọ̀ọ̀kan ọlọ́run máa mú kó ń bẹ́ẹ̀. Àmín. alibarika ọlá anabi wa Muhammad Sallallahu alayhi wa sallam. ọlọ́run kò fi alibarika Ramadan ọlọ́run dákun mọ́sá fi ràn wá o Àmín. ó fọdí ẹsẹ̀ wa jìn wá o Àmín. kọ́yọ́nù sí wa Àmín. kọ́yà fi wá fún anabi Muhammad Sallallahu alayhi wa sallam. ọlọ́run ó gbàbọ̀ wa Àmín. gbogbo ìgbésẹ̀ wa tá a bá máa gbé yọ jẹ́ ti ìgbésẹ̀ tó jẹ́ ti kò ń gẹ̀ yọnu ọlọ́run Àmín. gbogbo èyí tá a bá máa gbé yóò mú adébínú ọlọ́run má jà gbé o ọlọ́run anabi wa Muhammad gbogbo ẹ̀yin olùfẹ́ ọlọ́run bíkíbi tó ń kálukú ti wá lọ́kùnrin àti lóbìnrin àlùfáà wa láti lọrin ẹ̀ṣẹ́ kìyàsí ọlọ́nkọ́kára àlùbáríkà Àmín. ọmọ bàbá wa òkúta gidi ọlọ́nkọ́kára àlùbáríkà Àmín. ẹ kárí gbogbo àwọn àfa kọ̀ọ̀kan tí wọ́n wà ń bí kó gbàdúrà wa ọlá nàbí wa Muhammad
wíwá bí mi ní òní Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala anhu bàbá ní ẹnu ní í ṣe ọ̀rọ̀ sọ tí wọ́n bá ti wá kó tiẹ̀ pé o wí báyìí anidake ẹmọbìnú ìmọ̀gbà mo wí àmọ́ kó o réèyàn kan kó rìn lọ́bì kan kí wọ́n wá mú gbọ́dá kó o sì rìn débi ni wọ́n ní ẹ mú dáadáa o tọ́ọ̀bà lọ́bì kan èèyàn á dà ní ẹ̀sìn kó tó lọ ní èyí ṣèṣì débi kan adúlá sọ aleyhi salam àwọn méjì nínú àwọn onílàákàyè àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ń fa fàǹfà lérí ọ̀rọ̀ kan àbí ká ní wọ́n ń fa fàǹfà lérí èèyàn méjì wọ́n ní ẹni tá à ń fẹ́ àwọn kan ní wọ́n dóńdó yìí pé ẹni à ń fẹ́ ó ju ẹni tí ń fẹ́ ni lọ. wọ́n wá ní kíni díẹ̀ wọ́n ní sọ pé òun ló ní tá à ń fẹ́ lọ́dọ̀ ìgbà táwọn ńlá kan yóò dé bẹ́ẹ̀ wọ́n ní kọ̀ọ̀rọ̀ wọn ò lè dọ́gba o wọ́n lẹ́ni tẹ́ láǹfẹ́ yìí tó jọ ẹni tí ń fẹ́ mi lọ yìí ọ̀rọ̀ yìí ò lè dọ́gba wọ́n ní kí ló dé wọ́n ní ìdí ìtàwọn ẹni pé bóun ló ní tá à ń fẹ́ lọ́dọ̀ tá a fi ń fẹ́ ni wọ́n bá ń fẹ́ ṣèmáà ní ìsìnkú ọkùnrin kọ́ ni ó ti gbá ló ṣàwò ni àwọn làákà ìwà ní rárá o tá a bá wo òṣèṣẹ́ ọlọ́run tó fi bẹ́ẹ̀ dá lò kò sí ẹnìkan láyé tọ́lọ̀ ń gbé kalẹ̀ ní fídì kan tí ò fún ráífà ọlọ́run nìkan ni ò ní ráífà bọ́ ọ bá jólówó ọlọ́run nìkan lómi náà níbi tiẹ̀ tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yóò ní kẹ́lómi náà máa sọ bíi tiẹ̀ bọ́ bá jó wá sí tọ́jú àfa yóò lẹ́nu náà mọ́ wá sí ṣe bíi rẹ bọ́ bá jẹ́ gbajúmọ̀ àtúnmọ̀ ro gbajúmọ̀ míì kò ní fi wọ́n nìkan lẹ̀ àmọ́ bí èèyàn bá ṣe pọ̀ tó láyé táwọn kan wá kó jọ pé báyìí ṣe rí iṣẹ́ tiẹ̀ làásà ń fẹ́ ajá sí pé àwọn olùlọ́gá àwọn ẹlẹ́ni rè èèyàn kì í fìfẹ́ ráre a máa fi ìfẹ́ sẹ̀san ìfẹ́ mi. àwọn jama àjù sèmá mi ó tọ́dún kẹrin tí wọ́n ti ń para nísì. èmi lọ prógámù náà àwẹ̀ tí mo rán kọjá kí n máa jáde ká. mo ò sì give up. wọ́n sàǹpara náà ni. ọdún àdọdún ya ìsúnmọ́n tó bá wọn wá ó sì ń tà lè fi sẹ̀sán fẹ́ ìfẹ́ là fi sẹ̀sán fẹ́ ó dé ní nọ́mbà 2 prógámù tẹ gbé wá yìí kọ́tà pẹ̀sìn níta ẹlẹ́fẹ́ ṣe ni pé Ramadan lecture tọ́ba jà yí pé ó lọ sí prógámù pọ̀ lórí ìdí tẹ́ ẹ̀ máa ń ṣe ó lè má kàn mí. ọfẹ ṣe sóò ni ọfẹ ṣe gbá ni ọfẹ ṣàwo ni èmi lọrọ òde báwọn. ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ tí àwùjọ kan bá wà tí wọ́n ń ṣe nǹkan kan tó o bá lọ ò ní máa dìde ń tó fẹ́ dá sí. Abu Hamid Ghazali Hujjatul Islam àgbàfà ni wọ́n wá pè é wọ́n ní kó wá takò àwọn Sufi nígbà àwọn Sufi níta ń ṣe ọ̀dà ní sámánì rẹ̀ Abu Hamid Ghazali wọ́n sọ fún wọn pé ẹni wá bá àwọn Sufi sọ̀rọ̀ kí n takò wọ́n ìmọ̀ tí wọ́n ń ṣe ẹ̀jẹ̀ ń kọ́kọ́ ní tí wọ́n ń ṣe náà kí n tó wá máa dèdè àtakò tí ń ṣe fún wọn òun náà wá tọ ọwọ́ àtàràbọ̀nù tàṣọ́wùrù nígbà wá bá dójú ẹ̀ tó wá rí pé àwọn ò ṣe ń tọrọ nǹkan lọ́wọ́ akọ odidi tíradé lérí ìyáhu olómùdí wọ́n á fi ṣàlàyé tí ń jẹ́ ẹ̀sìn àti tàṣọ́wù. now bada bisimilahi rahmani rahim lẹ́yìn sẹ̀ríà islam tí ọlọ́run ọba fi yé wa bẹ́ẹ̀ pé tónílé bá wọlé ẹ̀kọ́ sálámà ní báyìí sálámà kọ́dá sálámà padà
jama lọ́kùnrin lóbìnrin salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. عليكم السلام ورحمة الله وبركاته. بعد بسم الله الرحمن الرحيم ربي أوصيني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. إن ربنا لغفور شكور. وقل ربي أدعني وارجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. واجعل لي من لدنك سلطانا نصيرا. الله أكبر. الله أكبر. قولوا معي الله أكبر. إن دين محمد وكتابه وحكوا مكيلا. وكتابه وحكوا مكيلا. títóbi Ọlọ́run. Allahu Akbar. ọ̀jọ̀gbọ́n àfa kan ó ní tí a bá fọ̀rọ̀ lọ ẹ́ àbí a bá pè ọ́ sí nǹkan kan ó ní nǹkan kan mo fẹ́ kọ́ ọ sọ ń bẹ̀ nínú adab ẹni bá ti ṣe adab nínú kéwú adab yìí náà sì bẹ̀ lórí wà ìgbà tó ń fẹ́ mi wá pé ó ní nasiratun wà bó ṣe sàmàtun wasalamu fakalamu famoidu walika nasiratun wabutisamatun fasalamu fakalamu famoidu walika. ó ní ìbá pè ọ́ sí nǹkan nasiratun nasiratun. ó láwọn kan tó máa ṣe wàá wò ó tó bá wò báyìí. wabutisamatun. tó bá já pé tí wọ́n ń ṣe òun ká tó ní stress inú ẹ̀ ní ibtisama nítorí yẹn tó ní stress rẹ̀ ní wàá rẹ́rìn músẹ́. wasalamu. ó ní lẹ́yìn ẹ̀ ní yọ̀ wá kan sálámà. wakalamu famoidu walika. ó ní lẹ́yìn ẹ̀ ní tó bá ní kàdám á wá kan ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yọ̀ wá kan àdéhùn lẹ́yìn àdéhùn yọ̀ wá kan pàdé. gẹ́gẹ́ bí tí a gbé kalẹ̀ tẹ́ ń ṣe adi Sulaiman mọ̀láìka táwọn jẹ́mẹ̀ àwa nasiratun. ń bọ̀ mọ́ra mọ́ mi. ìwọ̀ mẹ́fà ni wọ́n ní mùsùlùmí ní tó gbọ́dọ̀ fọ́mọ ẹ̀yà rẹ̀ tó ẹ bá jọ jẹ́ mùsùlùmí tẹ̀sìn bá jọ dà yín pọ̀. ìsàlàkìtà fasallimu alayhi. àkọ́kọ́ wọ̀ tó funu tó bá pàdé ẹ̀ lọ́nà sallima alayhi kọ́ sálámà sí pé sálámà alayhi. wà ìsà àti sábàmídàlọ́ àbàṣàmìtì. tó bá sín tó bá ní alhamdulilayi wọn náà dá lóhùn pé yarhamukallah. wà ìdá sọ̀hákà fansọ́hù. wọ́n ní tó bá bọ̀ yìí pé mo fẹ́ kẹ́ ọ ṣe wáàsí fún mi fa àǹsà ṣe fún fásahùn. wà ìdá dáàkà fàájìbù. wọ́n tó bá wá pè ọ́ tó bá jọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí tó wá bọ̀ ó pè ọ́ sí nǹkan fàájìbù dá lóhùn nínú wọ̀ tó fún ni. wà ìdá màrídọ̀ fàájìbù. tó bá sìkì tó jọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí wọ́n ní kó lọ bẹ̀ẹ́ wò. wà ìdá màtà fàtẹ̀bẹ̀ jánásátà. títí ẹ bá wá tán tó bá kú tẹ̀lé dẹ́tẹ́. ìwọ̀ tí Islam tọkọ wa ní pé ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ó níwọ̀ mẹ́fà lọ́dọ̀ rẹ̀. ẹnu dìde wá bí lónìí vice man àtàwọn jẹ̀mọ́ rẹ̀ méjì pàtàkì ń bẹ
àkọ́kọ́ ni pé tọ́ba wa bọ̀ pé o ṣe wáàsí fún wa gbọ́dọ̀ ṣe fún. sàstánṣọ àgàfà sọ. wáàsí wọn bá wa nínú Islam. ẹ̀kejì ni pé tọ́ba wa pè ọ́ bí a lóhùn ọsọ wíwá bíi ìdí dáadáa tó tún wá jẹnu àwẹ̀ àdúrà ni mo fẹ́ ṣe àmọ́ gbọ́dọ̀ kan ni mo fẹ́ sọ kọ́ máa jẹ́ tẹ́síkírà ìrántí ọ̀tọ̀ ní wáàsí ọ̀tọ̀ ní ìrántí wáàsí wọn ni a ṣe fún kèfèrí tí ọmọ pọ́lọ́ ń bẹ ẹ jágbe ma ẹ dẹ́rùbà kọ́mà gbọ́dọ̀ ń bẹ kọ́mà pé yà ń bẹ kọ́mà pé kú ń bẹ. àtẹ́síkírà ìrántí wọn ní ká ṣe ìrántí fún mùmínì kọ́mà sùn gbàgbéra o. فذكر فإن ذكرى تنفع المؤمنين. ìrántí ni wàá ti jẹ́ tọ́ba wo tọ́pìkì ọdún yìí tí mo ń treat tọ́ba ń tábà rẹ̀ tọ́ ń fọ́lò rẹ̀ ní aago mẹ́rin sí márùn ní AIT tọ́pìkì yẹn ni al-Islam wal-amanatu Islam àti trust. ìjókòó ní tá a wá síbí ọ wá sí gẹ́gẹ́ tọ́pìkì o gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń kọrin wá sí mi tí mo fẹ́ ṣe fún yín òun ni pé Al-Qur'an wa tasabula yìí náà wà dàláyé àsìmù ó fojú kékeré wò nǹkan jọ mí ní dàláyé àsìmù ó sì tóbi ní tí wọ́n ń fojú kékeré wò pé kí nǹkan lọ sí kí nǹkan pè mí ní kí n lẹ́dọ̀ sóò kí n padà sí kí n lọ sàtìkìrì èyí sàtìkìrì kí n lọ kọrin fún wọn ọ̀nà ló ń dájọ́ òun ọ̀nà tó ń dájọ́ ni pé Ọlọ́run sọ nínú Al-Qur'an ó ní inna sam'a والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تكف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. tẹ̀kí fún alẹ́ sàlákà bíi ìlímù ìtẹ̀ ìbá ní ìran parí ẹ má sọ ọmọ. Inna sam'a. má torí ntọ́ jẹ gbàgbé ntọ́ fẹ́ jẹ. àsámọ̀ Ọlọ́run létí tó o fi ń gbọ́. wal basara. ojú tó o fi ń rí. wal fuada. ọkàn tó o fi ń mọ̀. kana kullu ulaika kana anhu mas'ula. gbogbo gbèsè ayé látòkè délẹ̀ bóyá bá sí tọ́lọ̀ bá bí ọjọ́ gbé dàgbé àmọ́ kò sí ètò ìgbà Al-Qur'an níbẹ̀ ọ̀tà létí rẹ̀ kò sí ètò ìgbọ́rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ojú rẹ̀ tọ́lọ̀ ń fún ọ kò sí ètò ìwòran rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn tọ́lọ̀ ń fún ọ. àwọn nǹkan wọ̀nyí àmánà Ọlọ́run ni yóò béèrè lọ́wọ́ tó ọjọ́ gbé dàgbé àmọ́ gbogbo ẹ̀yin tó jásí pé orin lẹ́ ń kọ. Islam ẹ̀sìn ètò ní Islam condemn orin totally kọ́ ni orin ọ̀dẹ rárá kò sí rárá ń bẹ̀ ó pin ni nítorí Al-Qur'ani kíra kàtọ́ kẹnu ni tí wọ́n bá ti sọ̀rọ̀ kan ibò ń bọ̀ kọ́kọ́rọ́ náà Al-Qur'ani tó bá ti bá náà Al-Qur'ani ọ̀rọ̀ náà sí. torí nǹkan tó kéré jù tí ọkọ lọ́wọ́ sọ̀rọ̀ ń parẹ́ òun ni yàmúyàmú Al-Qur'ani sọ. Inna Allaha la yastahi an yadriba mathalan ma ba'udatan fama fawqaha. èyí tó kéré tí ọ̀yẹ́ kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ sí aláǹtakùn Al-Qur'ani sọ èyí tó kéré tí ọ̀yẹ́ kọ́ sọ̀rọ̀ sí òun lè sisi Al-Qur'ani sọ èyí tó kéré tí ọ̀yẹ́ kọ́ sọ̀rọ̀ sí òun ní àwúrẹ́bẹ námúlù kòkòrò àwúrẹ́bẹ kankan Al-Qur'ani ò sì gbàgbé ẹ̀ lọ́yà pé wọ́n wá nílì kàkàtà Al-Qur'ani ò ní sọ̀rọ̀ ń parẹ́ Al-Qur'ani wá sọ̀rọ̀ ń porí báwo ló ti wá sọ̀rọ̀ orin àtàwọn tí ń gbọ́ àtàwọn tí ń tẹ̀lé wọn báwo ni ó ṣe wá di
ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́ràn ọ̀rọ̀ lè dọ̀ràn tó bá múra báwo ni ó ṣe jáde pé àwọn tí ń gbọ́ ẹni tí ń kọ́ ẹni tí ń tẹ̀lé báwo ni ó ṣe ní dọ̀ràn sí wọn lọ́rùn jọ gbé àlùkìyámà wájú ọlọ́run wá yanjú ẹ̀ ayé àwọn nǹkan ni mo fẹ́ kà nítorí orin ọlọ́pọ̀ tó tiẹ̀ láǹfààní kẹfì tó gbèsè ayé ọmọ yẹn sí iṣẹ́ tó ní ṣe láwùjọ bẹ́ẹ̀ báyìí bá pọ́nlọ́ ń gbà fún àfọwọ́ àṣì kò ní lè pa bá torí ẹni tó bá ti bẹ̀rù ọlọ́run yáyá ní gbọ́wọ́ àṣì àmọ́ bó ni bá ti dé wọ́n ṣàyé wọ́n ṣàyé wọ́n bá ní ọlọ́dún àṣì á ní ọ̀dọ́lù wọ́n ṣe àdọ́lù amórin yà ọmọ àpá àwọn òtúra lẹ̀ ń bẹ̀ fẹ́ni tí ń kọrin tó mú spíkà dání ó lè change ìgbésí ayé àwọn èèyàn tọ́já sí pé tọ́nà ń bá fi ṣe tọ́ fi ṣe kòńkẹ́ látọ̀dọ̀ rẹ nínú àkáǹtì ẹlọ́lọ́wọ́ ni wọ́n kọ́ sí nípele ìtòsó ìdílé yìí sábàbí lágbájá ni ẹlòmíì ó ṣeun ẹlòmíì ó pàdé yàsí bí kò mọ yàsí kò délé kéwù barista lọ́jọ́ háyà sí bẹ́ẹ̀ náà lè tó sìkọ́ tí ò dáa tó fi ba iye ọmọnìyàn jẹ́ tó gbàgbésí ayé rẹ dábàá ń pè kí nìkan ní fọ̀díyà ọ̀sọ̀bàjẹ́ sáwùjọ ìbàjẹ́ wa tàn kálẹ̀ látọwọ́ rẹ bí ṣe ń lọ ọ̀hún bẹ́ẹ̀ náà wọ́n máa pẹ̀sẹ̀ sínú àkáǹtì ẹ̀ iye ẹ̀dá tó gbọ́ tó sọnù ń bẹ iye ẹ̀dá gbọ́ tó sì nà ń bẹ bẹ́ẹ̀ náà wọ́n máa dá padà sọ́dọ̀ rẹ níjọba bá ní wá sírò gbèsè ayé rẹ tó lò mọ́nú ọlọ́sáyé o anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ajamuri akiyama àtẹ̀mí àti wọ́n ọlọ́run mú dún wájú rẹ̀ báyìí mọ́nú ọláyé máa fẹ́ béèrè nípa kámẹ́rin lọ́dọ̀ rẹ̀ báwo ló sì yanjú ẹ̀ sí. ànàmú yìí fi máa fún náà. wọ́n gbọ́ ọ̀rọ̀ ayé mo sì fún ọ lẹ́mìí ọwọ́ àlọ́ ẹ̀mí fi tán kí lẹ́mí rẹ̀ tán sí. wọ́n sábàbí yìí fi máa búlá. ọlọ́run ó bí ìjọ náà bá mú oṣù ìmánu yìí dìde pé dúró mo fún ọ lẹ́mìí ọ̀lẹ́mìí tán kí lẹ́mí ẹ̀ tán sí. ọ̀kanu àṣàbàbù ọ̀dọ́ ni ọwọ́ àdàgbà ogbó kí ló gbólé lérí. wọ́n ní ilimi masami labi yìí. mo fún ọ ní ìmà kí ló fi ìmà náà ṣe. wà á mọ̀lì yìí ní àìnà kíta sábà wà fi ìmà àmbakọ̀. ìwọ lówó mo fún ọ lówó ibo ló ti rí. ìgbà tó rówó náà ta kìlọ̀ fowó náà sí Ànábì ní kò sẹ́ni tí ó mórí bọ́nu mẹ́rẹ̀ẹ̀rin níwájú Ọlọ́run nítorí bá ti wá mú ọmọ pé ọjà bọ̀ fọlọ́run jọ kan gbogbo tó bá fi ayé rẹ̀ ṣe ọgbọ́dọ̀ mọ́ sí ayé rẹ̀ ń lọnu o ní mi tó fẹ́ fi kún mọ́ ń lọ ni bó o ṣe ń lọ ayé ń tẹ̀lé ọ èyí tó ti wá lò síbẹ̀ òun nìsín kò sí àsọ́ráǹsì fún ọmọ pé ó tún lórú ẹ̀ kan sí níbi oṣù lóde ohun tó ọba ti dí fún ọ̀tọ̀ lọ́dọ̀ Ọlọ́run nísìnyí wọ́n á bí ọ léèrè gbogbo rẹ̀ pátápátá yìí dé o èsì kí lọ fẹ́ fọ̀ fọlọ́run ń jásí pé gbogbo ẹ̀yin tẹ̀ ń kọrin Ọlọ́run ní ń bá yín sọ̀rọ̀ kò sẹ́ni tọ́gbọ́n tọ́lọ́run Ọlọ́run lòun dá wa aláyàlá mọ́ni alákàwọ̀ láti fúlẹ̀ àbíhìrù Ọlọ́run lòun dá wa òun lòun fún wa rò máa wá àwọn tọ́lọ́run ọba wa ń wí Suratu Shu'ara. Abqakumullah. Wa shu'ara'u yattabi'uhumul ghaawuna. Alam tara annahum fi kulli wadin yahimuna. Wa annahum yaquluna ma la yaf'aluna. Illa alladhina amanu wa 'amilu salihati. وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون. القرآن máa gbọ́ ntọ́lá ń wí o. والشعراء. Ọlọ́run ọ̀yẹ́ nìkan kan lẹ́nu akọrin kò yọ ẹnìkan kan lẹ̀ nínú akọrin ó kó wọn pọ̀ nítorí fẹ́ yanjú ọ̀rọ̀ ìwọ ni kọ́ wa máa
ibi tó fẹ́ bìlọ́ǹgì sí. àmọ́gbà tó lọ́n fẹ́ sọ ọlọ́run ọ̀yọ́ ẹnì kankan nílẹ̀ ọlọ́ni àtúwárà onígbogbo àwọn akọrin láyé. yattabi'uhumul ghaawuna. ọlọ́ni gbogbo ẹni tí bá kọ láyé ta lẹni tí ń tẹ̀lé wọn yattabi'uhumul ghaawuna. ọlọ́ni àwọn olùtayọ àlà àwọn ni wọ́n á tẹ̀lé wọn máa gbọ́ lọ́wọ́ o. alam tara annahu fi kulli wadin yahimuna. ó ní orí ni wa nábì orí àbọ̀ orí ni alam tara fi kulli wadin. annahu fi kulli wadin yahimuna. wọ́n máa wà ní gbogbo ọ̀lù. eré wọ́n máa ṣe bẹ́ẹ̀. وأنهم يقولون ما لا يفعلون. ọlọ́run wa ní sọ̀rọ̀ kọ́ máa béèrè bí tó fi sọ yóò mú ju wa ọlọ́run ní kí lọ́jọ́ orí bẹ́ẹ̀ ó ní wa annahum yaquluna ma la yaf'alun. ó ní torí tí wọn ò ní ṣe ni wọ́n máa sọ ma la yaf'aluna tí wọn ò ṣe òun ni wọ́n máa sọ nǹkan tó lọ sọ́nù ọ̀rọ̀ nu nítorí ṣe má sọ mọ́tò nípa ọ̀fẹ́ yẹn ọ̀fẹ́ gbowó tí ò ní má wí. fóònù rẹ sún yàn mọ́ lọ́hùn òun ṣe tán fẹ́ ṣayé nù ìwọ wá fóònù darí ẹ̀ lọ́dọ̀ lọ́hùn. Islam ò ṣẹ̀ṣì tó lè ọ̀fẹ́ ààyè fàájì lẹ̀. Al-Qur'ani dẹ̀ púfù ẹ̀ òun lọ́fọ̀ ìjọ tó máa nẹ́bí kúnjọ léyà. ọjọ́ ọdún lọ́jọ́ ni ànábì wa fẹ́ sọdọ̀ ọjọ́ ọ̀fọ̀ ọlọ́run rèé sọ̀fọ̀ lónìí palẹ̀mọ́ ọmọ rẹ kọ́kọ́ rí ìdì tọ́ba kí ìdì tán kọ́ pẹran kẹ́ jẹun kẹ́ máa ṣe fàájì. Islam tí ó yé wa bẹ́ẹ̀. ìjọ tó ànábì wọ Madina wọn ò pàdé ànábì pẹ̀lú ẹkún wọ́n pàdé ẹ̀ pẹ̀lú ẹ̀rín ni àti ìdùnnú tí gbogbo wọn dé aṣọ tí wọ́n wẹ́kọ̀ ẹ̀mí ẹ̀ tó a pé tọ́lá alibadi rún علينا من سنيات الوداع وجب الشكر علينا مدى أيها المبعوث فينا كتاب الأمر المطاع تشرفت المدينة مرحبا يا خير داعي مرحبا يا خير داعي. ìtumọ̀ fẹ́ lo mẹ́jọ náà bí wọ́n ṣe ń kọ́ òun bẹ́ẹ̀ wọ́n lu bàndírì sí i ń jẹ́ bàndírì lọ́dọ̀ ti lárúbáwá ó lè má jẹ́ bàndírì lọ́dọ̀ tí wọ́n fi kọ́jẹ́ lù. now àmọ́ kí lọ́lọ́run fẹ́ lò ń bẹ́ẹ̀ tó fi kọ́kọ́ gbé wá ńgbà tí ọkọ sọ̀rọ̀ ó ní gbogbo ẹni tí bá kọrin láyé àtẹni tí bá tẹ̀lé àwọn tí tẹ̀lé wọn nígbà náà wá gbé bọ̀ wọ́n wá wo wọ́n á náà kàn nínú sàhábà ọwọ́ àlọ́ba ànábì Muhammad akọni sùlọ́hún láyé ànábì akọni ní ọmọ orin kọ dáadáa torí abáwá máa ṣe fàájì wọ́n á jòkó wọ́n á máa kọrin fún wọn wọ́n máa dùn wọ́n máa náwó ó lè ànábì sáwọn kọ́lọ́hún báyìí àtàwọn fáǹsì àwọn kọ́lọ́hún ní gbogbo akọni àtẹnimátà láwọn ẹgbẹ́ni tó ti bẹ́rù mọ́ rí ni ànábì wá dákẹ́ ànábì náà ò bá sì má kánjú. ọlọ́run ò ní sọ̀rọ̀ kọ́ mọ́ parí ẹ̀ ìwọ lọ farabalẹ̀ ànábì wa kí àyà tó gbẹ̀yìn yẹn fún pé. illal ladina amanu wa amilu solihati. illal ladina amanu ọlọ́run ní gbogbo akọni tí mo wí yìí àtàwọn tí ń tẹ̀lé wọn tó wọn ní àwọn tó gbẹ́rù gbọ́nrí ni wọn àwọn alladina amanu àmọ́ àtọ́ bá kọrin tí wọ́n bọ̀ lọ́wọ́ àwọn olóhùn ọba gbọ́ tí wọ́n kọrin tí wọ́n ṣe dáadáa àtẹni tí ń kọ ọkọ ọgbọlọgbọ ọkọ ó ṣe dáadáa kò fi balẹ̀ jẹ́ ọlọ́run náà eléyìí nìtọ́já sí pé. wadakarullah kathira. dakarullaha kathira tó yẹ pé nù orin tí ń kọ ni ọ̀nà tí àwọn ọlọ́run bá ń bẹ̀ pípọ̀ ibi táwọn alásìkiri ti rọ́nà lọ́nu. tọ́já pé inú orin tí ń kọ ọ̀hún ọ̀rọ̀ tí àwọn ọlọ́run nínú orin ìní pípọ̀ tí ń dárúkọ wá ń bẹ̀ pípọ̀ tó ṣẹ̀sìn pípọ̀ ọgbà wá gbọ́ ó ṣe rere
tó bá ọ̀nà tó apẹ́lẹ́ yìí mu ni ọ̀nà ẹ̀bẹ̀ ń lọ́ bá gbà. وانتصروا من بعد ما ظلموا. ìtàsọ̀rọ̀ mi bá di máa ṣùlẹ̀ mu. ìtàsọ̀rọ̀ yẹn nìkan mo fẹ́ lò ọlọ́run àwọn eléyìí wọ́n rà á ràn sí i lẹ́yìn wọn bá ti bọ̀ wọ́n sí àrànṣẹ́ ọ̀jẹ̀ tiwọn. àrànṣẹ́ ń jáde pé ọlọ́run ò pé orin ọ̀dà Islam ò pé orin ọ̀dà ìbàjẹ́ ló fẹ́ yọ kú. ìbàjẹ́ òun ló lè jẹ́ kó dọ̀ràn sí i lọ́rùn o. ìbàjẹ́ inú orin òun ló lè jẹ́ kó di ọ̀ràn nítorí láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. nínú Islam méjì làwọn akọni pín sí àwọn akọni kan bẹ ní asiru jahiliya àwọn làwọn mùrú kéésì kí Islam tó dé àwọn máa kọni wọn ò mọ tí wọn fẹ́ kọ́ nù orin láyé wọn fún oyin obìnrin òhò obìnrin gbogbo nǹkan dáadáa àfàdà nǹkan àbàjẹ́ ara àwọn akọrin láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. tọ́já pé orin tí wọ́n kọ orin náà ni orin tí wọ́n kọ ọ̀hún orin tó sì mọ́gbọ́n dání ni orin tó tún ẹ̀sìn ṣe ni inú orin náà ni wọ́n kọ wọ́n wàá fi tún àwùjọ ọmọnìyàn wọ́n fi tún ṣe orin ni Hasan fún sábìtì kọ wọ́n ní Hasan minka lam tara kọ́ لم تقط عين وأجمل منك لم تلد النساء olùkítà ní مبرها من كل عيب anaka قد خلقت كما تشاء. كأنك قد خلقت كما تشاء. orin ni ó fi hàn nábì ó ní Hasan minka lam tara لم kọ́ tó ẹni. تقط عين ipe ẹnì kò fi da tó lè ànábì ojú mi yóò rí. وأجمل منك لم تلد النساء bímọ kan wá bímọ tí rẹwà bí o tí ì rí bímọ kan tó bímọ tó rẹwà tó lè ànábì. خلقت مبرأ عن كل عيب ọlọ́lọ́ mọ̀rẹ́ ànábì gbogbo láì fi ká ànáka كأنك قد خلقت كما تشاء. gẹ́gẹ́ bí pé wọ́n lọ sọ fọ́nà pé mo fẹ́ kó ṣe mí nì orin lọ́kọ. bọ́bá kò ń bẹ́ẹ̀ orin mi náà tún wà tó jẹ́ pé orin ni yóò sì máa dètàn mọ́lẹ̀ orin ni yóò máa di ẹ̀sìn mọ́lẹ̀ orin ni yóò sì máa fẹ̀mí ìyẹn lọ sọ́dọ̀ Ọlọ́run ọba orin náà ni wọ́n sì máa kọ. ó ní ìgbà tí a fa tọ̀hún bóun wà níbí kọ́ nígbà tó pé ìsìnkọ́rọ́ àga ni ìtàsíkọ́ àga ni wà ní. وكل الفاصل عوجان من هزال للفاصل سلا وجنب من كسل. ọbẹ̀rẹ̀ sí ní kọrin kí wọ́n wá fẹ́ lò ń bẹ́ẹ̀ ó ní ní kọ́ o wọ́n ti wá kádìrèwé ó ti jù wọ́n sínú àyájí nígbà tó lè kẹ́rẹ́ bá ṣe wáàsí fún wọn. دعي ذكرى لأيام السباع yàyí ìsìnkàlẹ̀ àyàmì síbà ó lè yẹ wọn àyàmì síbà ìgbọ̀dọ̀ yìí ti tán ẹ mọ̀ pé ẹ ti tán ẹ ń lọ o. فلأيام السباع نجم الأبد والأيام السبا نجم الأبد. àyàmì síbà ìràwọ̀ ọ̀dọ́ yín nùjúmù ìràwọ̀ yẹn àfáàní ó ti wọ̀ má rò pọ̀ pẹ́ má kọ̀ pẹ́ mọ́ o. ṣiṣẹ́ àlìkíyàmọ́ o ó ti ń lọ o. إن أنا هشة قضيتها ذهبت لذاتها والاسم هل ذهبت لذاتها والاسم هل. ó ní gbogbo ìgbádùn tó a bá gbádùn láyé ìwọ lọ àlè ìsìnmọ̀ ẹ̀sẹ̀ tí mẹ́nu gbádùn òun ó sì wá tí wọ́n kọ kalẹ̀ fún ọ torí wọlé ọdẹ ẹsẹ̀ yẹn sílẹ̀ ìṣe wá sí fún wa ọ wá fún àwọn lọ títí wọn sọ wípé ẹ̀yin ẹtì ẹ̀wọ́ bẹ bá fẹ́ gbàgbéra àyínà. أين فرعون وكنعان وما ó lẹ́yìn tẹ́ ẹjọ́ lọ́wọ́ láwùjọ wa yìí tẹ́ ẹjọ́ ba ó ní fídíò dà ó ti lọ kàlẹ́ àánú dà ó ti lọ. رفع الأعلام من يسمع يخل رفع العالم من يسمع يعل. ó ní wọ́n máa lé tọ́ da èèyàn òmìnira èèyàn ni wọ́n síbẹ̀ síbẹ̀ ọlọ́run dà wọ́n wò nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run ó ní ní nkọ yín sì ṣe wáàsí fún wọn. ó ní ní nkọ ń bá wọn wí. أينما سادوا wàsádù má bàná. هلك الكل ولم تغن الكلال هلك الكل ولم تغن الكلال. nínú
orin náà ní fi ṣe wá sí òun náà ló lọ́nu tó wá pé kúlà. sayidullah. olùmọ̀ yakitọ̀ òun tọrọ kà ń bàtọ̀ la. lẹ́sà máa yakitọ̀ tóró kọ́ ń bàtọ̀ la. iná máa yàtàkìlá àlìbàtọ̀ lò. mama yatakilla alibato. ìtẹ̀kìlá bàtàkì wàhálà ìmọ̀ jáwàrà ti kọ́lé bàmúrí ilá wàsó. jawarati qalba muri illa wasal. ó ní kẹsì ògbẹ́ni tó gbé gidi náà tọ́wá ní ma bọ̀ ọ́ bá bí ọ̀dà kọ́ kọjá ó ní wọn àwọn eléyìí ká pè lálágbára o. iná máa yàtàkìlá àlìbàtọ̀ lò. ó náà ní tá pè lálágbára máa yẹ tẹ̀kílà ẹni tó bá bẹ̀rẹ̀ ọlọ́run la lè pè lálágbára. ìtẹ̀kìlá àbàtàkì wàhálà ìmọ̀. ó lẹ́yìn ọmọ ìyá mi orí ní kọ́ ìdẹ̀sí wá sí ó ní tẹ̀kílà ó ní ẹ̀bẹ̀rù ọlọ́run. pàtàkì wàhálà ìmọ̀. ó ní kí bẹ̀rù ọlọ́run tó ń sọ fún yìí. jáwàrà ti kọ́lé bàmúrí ilá wàsó. ó ní kò ní dàpọ̀ mọ́ ẹ̀mí ọmọ nìyẹn kan ilá wàsálì àti kó gbé débi ilẹ̀ lérí ẹ̀ ó ní dẹni. ìyẹn fi ń já sí pé nínú orin tó o bá kọ́ pẹ̀lú bẹ̀rù ọlọ́run tó o bá kọ́ tó o fi ṣe wáàsí tó o bá kọ́ tó o fi ṣẹ̀ tó o fi tó ẹ̀sìn ṣe àwọn alladina amanu wa amilu solihati mi. máa wo àwọn bàbá wa wákà lódorin wákà táwọn bàbá yẹn dájọ́ òun lódorin nígbà wọn kó ń bẹ̀ wọ́n bọ́ stage pé wọ́n jí sáré odiwere wọ́n wá modernize ẹ̀ àwọn bàbá jọ̀hún yẹn tó bá wà wo gbogbo sloop tí wọ́n máa ń sá ìsùn wọn ni wọ́n fẹ́ ṣe ìyàwó wọn kó wákà kan wá kó wá sí wákà gbogbo tí wọ́n kọ kalẹ̀ láyé ẹ̀sìn ni. a ní wọn bẹ́ẹ̀ ń lẹ Yorùbá bàbá kan bẹ́ẹ̀ ń lọ orin bẹ́ẹ̀ dòdò wákà ni wọ́n pè lọ bọ́ wákà lásìkò rẹ̀ wọ́n máa pè wá bí àìsùn ìyàwó ìgbà míì òkú lè kú ìgbà míì wọ́n lè fa ṣe nǹkan nílùú ọwọ́ wá sí njọ́ kọ̀ọ̀kan ní àwọn àfa wa kú lọ́rin ọ̀hún náà wá bẹ́ẹ̀ nígbà tó wá dé bẹ́ẹ̀ wọ́n wá jókòó síta wọ́n fẹ́ sin òjò wá dé wọ́n kárùkù wá sá wọlé sábẹ́ kínní báyìí ọ̀hún nìkan wá jáde ó wá wò sọ́mà olójú olóde o ṣé bóun là wá ń sá ẹni àtẹ orí ẹ̀ wá o ṣé bòjò lọ́wọ́ o tọ̀nà pa nàṣẹ tó sùn gbalaja. tọ̀nà pa nàṣẹ tó sùn gbalaja. tọ̀nà pa nàṣẹ tó sùn gbalaja. òjò lóde ṣe bóun làwa ń sá. ẹni àtòrí ẹ̀ wá ṣe bòjò ló wà. tọ̀nà pa nàṣẹ tó sùn gbalaja. gbogbo ẹni tó wà nílé wọ́n bọ́ tàtí ní òjò ni. ó ti fi wákà yẹn tì wọ́n sínú òjò padà òun ẹ̀yìn sá àwọn òríbi sá. ó ní wákà wọn kọ wọn fi ṣe wá sí i òun náà ló ní wákà náà bẹ́ẹ̀ nígbà tí ń dá wákà rẹ̀ ó ní ló fi dálé ìkẹ́ àti nátọ́dá o ló fi dálé ìkẹ́ àti nátọ́dá ó ti mà wá tọ́mádà mà ó wò ló fi dálé ìkẹ́ àti nátọ́dá ló fi dálé ìkẹ́ àti nátọ́dá. ló fi dálé ìkẹ́ àti nátọ́dá. ó ti mà wá tọ́mádà mà ó wò ló fi dálé ìkẹ́ àti nátọ́dá. wákà ní ń dá àmọ́ ń ṣe wá sí èyí tí wọ́n bá fẹ́ jẹ́ ń bẹ̀ bọ́mọ àlìjáná lọ́ba fẹ́ jẹ́ ọ̀tàràmúra bọ́mọ àkejì lọ́ba fẹ́ jẹ́ ọ̀tàràmúra wákàsí ni kó jẹ́ kíni kó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kó jẹ́ ń tó fi tó àwùjọ ọmọnìyàn ṣe kó má jẹ́ nǹkan tó fi ba àwùjọ ọmọnìyàn jẹ́ nítorí iṣẹ́ ọ̀rọ̀ lágbára ìwọ ti lọ wọ́n mọ̀ pílẹ̀ lẹ́yìn rẹ̀ gbogbo tí wọ́n á pílẹ̀ lẹ́yìn rẹ̀ yẹn yóò tún máa bọ̀ ládàá rẹ̀ ó máa bọ̀ tó o bá ṣe eré ẹsẹ̀ rẹ̀ ó máa bọ̀ lápò òfin báyé yóò fi bàlújẹ́ ní nǹkan ọ̀rọ̀ tí ó lè ṣàǹfààní lọ́kàn sọ fáyé kò ní tó fẹ́ change nínú àwùjọ kò sí nǹkan tó fẹ́ change nínú ẹ̀sìn kò sí tó fẹ́ bùkẹ́sìn kò ní change àwùjọ ọmọnìyàn kò ní yí wọn padà
kò síbi tí wàásù ò sí ọlọ́run bá ti ọlá kọrin tó bá fi orin rẹ ti wá sí ọlọ́run lè ní ọkàn nínú àwọn tí ń gbọ́ yóò sì tara rẹ yóò sì dèèyàn ànábì ní tó bá ti báṣẹ rẹ débi pé wá sí rẹ àbí tó ń bá ṣe tẹnìkan tó bá fi lè wá gbàmọ tó bá gbà sílámù tó bá yẹ mọ̀nà tó bá fi lè wá mọ̀nà látara rẹ ànábì ló lóore fún ọdún tí ń bẹ láyé àti tí ń bẹ nù ayé àti tí ń bẹ ń bẹ lọ. kéwé sílámù kọ bàtàtàn àmọ́ tí islam fẹ́ yọ jáde kó ń bẹ́ ìbàjẹ́ bẹ̀ni islam ọ̀fẹ́. tẹ́yà bá pé fìdí tọ́lọ̀ ń kádàrà tiẹ̀ sínú tọ́lọ̀ ń sì ti fi hàn nígbà ibi tí ti pè ọ́ léèyàn yìí agbára ẹnìkan ò pé rẹ̀ léèyàn nítorí fìmọ̀ fọlọ́ ní péyàn léèyàn lọ́wọ́ agboolé yín orun fámìlì yín tẹ̀ ní ọjọ́ mọ̀ ẹ̀yà ó rí i pé báyẹn ọ̀ka méjì lọ́lọ́ náà rú bẹ́ẹ̀ ẹ̀yìn yòókù ń dìrọ̀ mọ́ ni bẹ́ẹ̀ ni ó rí inú ilé bẹ́ẹ̀ ni ó rí ládùúgbò bẹ́ẹ̀ ni ó rí lùlù bẹ́ẹ̀ ni ó rí láyé ọ̀nà tó bá gbà tọ́lọ́ bá fi wá nàró rẹ tó bá fi dèèyàn ló fọba tó ṣe ló dáadáa torí ìjọ tó bá dá padà fọlọ́run tọ́lọ́run máa bí ọ léèrè pé mo sì rán ọ lọ sáyé kí lọ wá ṣe láyé èyí ó lè jábọ̀ fọlọ́run pé ayé tó ọ̀nà mi lọ bó sì ṣe dáadáa o kí ló ṣe gbogbo kẹsẹ̀ tí wọ́n máa pè é fún ọ bí wọ́n bá pè kẹsẹ̀ tí ẹlòmíín ní ìsìn yìí 100 kẹsẹ̀ tó bá ṣe àfọ́gún àbí 10 kò lè rí ọ̀rọ̀ rí kan rẹ̀ ọ̀kan mú jáde àfọ̀rọ̀bàjẹ́ bá ìbàjẹ́ ló ń rè ní níṣẹ́ o ìbàjẹ́ ló ń tà bá wọn kọ̀ bàjẹ́ ìyá èèyàn ń bẹ̀ kọ́ ọ bá dó lérí ọwọ́ rẹ náà tó ń ṣàtúnṣe ńgbà ọba yẹ ọlọ́wọ́ darí àwọn yẹn lọ́bọ̀ pé tó ọba fẹ́ gbọ́ nǹkan gidi ọ̀dọ́ lágbájá ni ọ lọ. wà á tásọ̀rù mi ń bá di máa sùlì mú. ìtásọ̀rù mi ń bá di máa sùlì mú. wá sí tèmi ní nìyẹn lẹ́rìí yí pé gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kádàrá yín bẹ́ẹ̀ mú fóònù dání fọ́nkẹ́ bí tọ́lọ̀ ń kádàrá ti ń sí nìyẹn àbẹ́ńdà kejì ẹ̀yin tọ́lọ̀ ń kádàrá pé ẹ̀yin ò mọ kí fóònù dání ẹ̀yin ń ṣe fíìmù ni táwọn èèyàn ń wò ẹ̀yin náà ẹ má pè láre o àríkọ́ o azamu àǹtolo ni wọ́n ń gbọ́ àwọn kan wò ó ibi wàlbásọ́ra ojú nìyẹn ibi ìwòran àwọn ilé mi ilé dàrú ibi ìwòran àwọn ilé mi ilé tò. ǹjẹ́ bá ti fẹ́ ṣe ẹ́ ti sì máa yí pé ìta ń ṣe yìí o iṣẹ́ àṣejẹun wa ni àmọ́ lọ́dẹ abẹ náà o à ń fi ń sin lọ́hùn mẹ́sẹ̀gì ní ń já sí. ó lè tún gbèsè ayé ọmọ èèyàn ṣe ó sì lè bá gbèsè ayé ọmọ ènìyàn jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ promoter wá sí mi fún yín nítorí tẹ́ fẹ́ jẹ ẹlòmíì kó tó kú ò láyé kò ní tì kú yóò sì ti kú kò ní tì kú o wọ́n máa ìtumọ̀ kó ti kú ni wọ́n máa bẹ̀rẹ̀ pé lágbájá ńkọ́ wọ́n ní bẹ́ẹ̀ àròkó ti kú ni iṣẹ́ ọwọ́ rẹ̀ tó ṣe lọ́lọ́run fi pa kó tó kú. Problem gbogbo promoter tẹ́ ń ṣe ni pé ẹ má torí owó kẹ́dẹ́ wàhálà sílẹ̀ sáwùjọ ọmọnìyàn. kẹrọmọ kékeré kẹkẹ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dìde ní ìṣòwò náà ló fẹ́ kọ́ ni wàá bá yín yà tani wàá mọ̀ wọ́n bá fẹ́ kí wọ́n mọ̀ lọ bú Sùláímánù màláíkà wọ́n bá ti bu ní ìṣe àwọn yọ̀ọ́sàdé mọ́ra kẹsẹ̀ tirẹ̀ wìrìwìrì. àwọn àwọn onímọ̀ báwọn lọ bú wọ́n bá ti bu ní ìṣe ọmọ kẹsẹ̀ bú màláíkà ní ìsinmi wọ́n bá dà sí èmi náà fẹ́ gbọ́ ẹni tí sáyé tiẹ̀ tó fi ló kọ́ òun lẹ́yìn wá gbẹ́ nìkan nàró sí nítorí owó tẹ̀yìn ọ̀pá yìí pé máa lọ ṣe sábàbí fífa wálẹ̀ ìwọ tó fi wá fi ọ́ ṣe ẹni tí ó tẹ̀tọ́ gbà ò lè ṣẹ́kù mọ́ àwọn tí wọ́n tọ́ka rẹ síbẹ̀ wọn ò lè ṣẹ́kù mọ́ nítorí ànábì lọ sọ bẹ́ẹ̀ yìí pé máa ń dálà alàlà áírì káfà ilé. ànábì gbogbo ẹni tó bá tọ́ka yẹn tí mi rere òun gan ló ṣeré ni ìfijá pé ó fi pamọ́ sí ìdàkejì náà pé máa ń dálà aláṣọrin káfà ilé. tó o bá tọ́ka yẹn sábúrú náà ìwọ náà wọ̀dọ̀là burú ni. ẹ̀dá láti sọ
àmánà ọlọ́run ni ọlọ́run ọdẹ béèrè ẹ wá ronú jọ́tọ́ ọlọ́run ọba béèrè lọ́wọ́ yín pé èsì kílẹ̀ dá padà ẹ má jọ jẹ́ gbogbo ẹ̀ lérí eré torí wọn tó ń ṣe fíìmù àbọ̀ nkọrin tó gbé báńkà ṣé òjì àwọn kan ti ṣẹ́jẹ́ òní ìbákan lọ sọ à ń ṣeré lásán ni sọ fún mi ọdún wo ló tó fẹ́ yí àsọtọ̀ tó ní fi ṣeré òun má tó fi sí lọ́rùn ọ̀ ń lọ náà nù omi gan ò bá débì kan eré òun náà ni ó parí ẹ̀ sí ẹ̀yin tẹ̀sí fún ẹ̀ mọ iye àwọn èèyàn tó ti lọ láàrin yìí wọn ọ̀sẹ̀ lọ́hùn ẹjọ́ tó wù lọ́ dá lórí wọn ni ẹ̀yin tẹ̀sí sẹ́kù náà kì í ṣe pé ó fẹ́ràn yín débẹ̀ àánú ẹ̀ lórí yín ni. kẹ́dọ̀ ọmọ wa àfọ́jọ̀gbọ́n kan ìgbà tó ń fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní tẹ́sán wádìí nínú dúnìyà. fàyínà kàrọ̀ ìlú wà bá dirí fàyínà lima ọ̀tà láṣà kàlà sílò. ó ní palẹ̀mọ́ o ẹ palẹ̀mọ́ nù ayé ẹ má tẹ̀ra lẹ̀ fàájì yìí pọ̀ ẹ palẹ̀mọ́ nù ayé fàájì yìí pọ̀ tasawwadi mina dunya. fàyínà kàrọ̀ ìlú. ó ní torí pé orí ìrìn lọ wà òjò kó wọ́n ń bọ̀ láti nìkan ni. wà bá dirí fàyínà lima ọ̀tà láṣà kàlà sílò. àyìnbá ń táyé jẹ́ lọ́jọ́ ọmọ àṣẹrẹ́ gbàgbé kí láyé jẹ́ gbogbo ilẹ̀ ń travel ẹni lọ Amẹ́ríkà ẹni lọ Japan ẹni lọ sí China gbogbo ẹ̀ wọ́n wà ní òde Dubai stop over àbọ̀n lọ Amẹ́ríkà òde London stop over wọ́n ní kọ́ máa gán plane mi mọ́ ó lè jẹ́ 2 hours ó lè jẹ́ 7 hours ó lè jẹ́ 5 hours stop over láyé jẹ́ gbogbo ọdún tó bá òkò lò nínú ayé stop over ni ọ̀ ń lọ nìkan ni o plane rẹ tó gan lọ lùtọ̀ lọ ti fẹ́ dé ó ní mà pórí ni lọ́wọ́ fàyín ní kàrọ̀ ìlú. wà bá dirí fàyínà lima ọ̀tà láṣà kàlà sílò. ó ní bá dirí palẹ̀mọ́ alimot níta ń pè ní kún lásàkà náà sínú òrógùn ẹ̀sẹ̀ yọ sọ̀kalẹ̀ palẹ̀mọ́ o. alá innama dunya kamanzili rakibi anasiyatun ma fi subhi rahilun. ó ní alá innama dunya kamanzili rakibi kò yàtọ̀ fún kan. anasiyatun. àrí ọlọ́ọ̀gùn bọ̀ àrí ọláàárọ̀ bó bá ti dọ̀ọ̀lẹ́ àbá nílé ọmọ ogun láàárọ̀ bá ti dọ̀ọ̀lẹ́ ó ti sọ̀kalẹ̀ ó ti tán náà nù ayé tó rò pọ́pọ̀ ń kọ̀pọ̀. masawwadi mina dunya fa'innaka la tadri iza janna laylun hal ta'ishu ila al-fajr. ó ní palẹ̀mọ́ o ọmọ bóyá òru ni kó dé ni ọ̀sán ni ó dé ni ìrọ̀lẹ́ ni ó dé ni alẹ́ ni ó dé ni ọmọ tí ó bá sì dé ògìgì ni ó dé. walau ishita alifan thumma alifaini ba'daha wala budda min yawmin tasiru ila al-qabri. ó ní la ista alifan tó bá lẹ́gbẹ̀rún ọdún láyé summa alifaini ba'daha ó wá ní òtún ó tún wá lu ẹgbẹ̀rún ọdún méjì sí ti ń jẹ́ 200 years 2000 years ó wá jẹ́ 3000 lọ́wọ́ bá láàbù dàmí yomi ó ní kò sí tẹ̀sí ṣùgbọ́n yẹ̀sírù lálùkọ́ búrì ìjọ kan wọn kọ̀ ọ́ lágbájá mọ̀ kú torí bẹ́ẹ̀. wa kam min sahihin mata min ghairi illati wa kam min saqimin ashahina min ad-dari. olùbẹ̀rẹ̀ la fẹ́ kà kam min sahih ẹni tó lálàáfíà tó ṣe bọ̀rọ̀gọ̀dọ̀ tá ò pé nǹkan kò ṣe léyìí mata min ghairi illati ó sì kú láì sírísì kan. Akam min saqimin ashahina min ad-dari. ẹni eléyìí ti ń sáré ẹ̀rọ kẹ eléyìí kódà tó sọ fún ọ pé ìwọ yìí lọ ṣe wíìlì rẹ àbátúrú pẹ́ńsẹ̀ mi kan ni. ẹ palẹ̀ mọ́ o torí ẹni tó bá wà nínú ayé sórí ẹ̀dá ọmọnìyàn eṣinṣin ni bẹ́ẹ̀ sísí bá tẹnu bọ yín nǹkan méjì ni ó ṣẹlẹ̀ sí eṣinṣin kò ní mú oyin kọ́ wá ní alhamdulilayi kókó mbẹ kò ní kó nínú kí wọ́n lé àbí kó kú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá tọ ẹnu bá yé táyé bá dùn lẹ́nu yàn tí wọ́n ń èlì ẹ̀ tó wà lórí sẹ́ẹ̀jì tí ń kọrin tí wọ́n ń jó tí wọ́n ń náwó kò ní mà yí pé bọ́fìkì lásán bá mú un gbogbo àwọn tí ń jó òun ò lè rán rọ́fìkì màláìkà májọ fìkì oṣù yọ máa ṣe èmi kódà ìyàwó rẹ̀ ò ní ràn yọ kàn máa kí pẹ̀lẹ́ lásán ni pẹ̀lẹ́ ni ọkàn máa wí kò lè sọ pé ọ̀fìkì mú kọ́ máa ṣe ọmọ èmi ọmọ ṣe bẹ́ẹ̀
ká tó pékúdé. ìṣòro ọlọ́run wa dó ń kálukú bí nígbèsè ayé ẹni pé báwo ló ṣe ṣe sí o kò ní bí ọkọ níta ya kò ní bí aya ní tọkọ kò ní bí baba ń tọmọ kò ní bí ọmọ ní ti baba kò ní bí ọ̀rẹ́ kan tọ̀rẹ́ kan gbogbo aláṣẹ jábọ̀ wájú ọlọ́run jọ́tà àjábọ̀ wọn ẹja ṣiṣẹ́ rẹ̀ lérí tó ń káfíìnì tó ń kálukú bá wà kábẹ̀rẹ̀ ọlọ́run. Haji Suleiman Malaika ń ṣàdúrà fún ọ ń sì tó kọ̀ rẹ̀ tiẹ̀. wọ́n sọ pé bí kú bá dé mọ́ ẹnì kò lè pa mí wọ́n á pààyàn. èyí tó yìí nù ọjọ́ ẹ̀ máa wò máa wí bẹ́ẹ̀ máa láé èèyàn máa jírẹ̀bẹ̀ ni ó jírẹ̀bẹ̀ láyé ó fi wọ́n fún ọgbọ̀n náà sórí ọmọ mẹ́tọ̀dù ọmọ nìyàn ọmọ mẹ́tọ̀dù wọn dákúndó wọn ní programu ńlẹ àmájẹ ń fọ mẹtọdù ayé díẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run kí gbogbo wọn má bàa pinnu lọ́lọ́run lérí lọ́jọ́ skata wa Ọlọ́run fúnra rẹ̀ skata wa ni. walau sha'a Allahu laja'alakum ummatan wahida. wọ́n tọ́ akọ́bá wù níbẹ̀ ni ummatan wahida máa ní ọ̀kan náà ní gbogbo yóò ṣe ẹ̀ ní jẹ́rẹ́ yàmẹ́ àkẹ́mà jẹ́rẹ́ yàmẹ́ eléyìí nítorí ọmọ pé tá a bá ti panu pọ̀ láìké ọ̀n pé àwọn tí wọ́n rọ́gẹ́dì jù láyé tọba fẹ́ mẹ́rin tọ́ rọ́gẹ́dì jù láyé ó pé ta ni ẹni bá kó mi jọ bàbá mi ni wọ́n wò. ayédèkùnmọ́ lọ́wọ́ mi láti rí. ọmọ system torí ọba ti ya wèrè wọ́n pa ọmọ system rẹ̀ tọ́ba ti dé ọ̀dọ̀ kàfáyà yóò kúrọ̀ fún un. a ní gbogbo ayé òun ọwọ́ ẹ̀ lọ́wọ́ sádàkùn ṣèwọ́n dáadáa o ẹ̀ sórí láti fún àwọn ẹ̀ eléyìí mo kà dánwò Ọlọ́run lára ẹ̀ dé mo ṣe mistake dojúmọ́ náà máa ṣe mistake yìí má mọ̀ tiẹ̀ sí dọ́dọ̀ rẹ̀ kọ̀mọ́ bó ṣe dọ́dọ̀ rẹ̀ lẹ́ẹ̀kínní yóò tún bí mi ẹlẹ́ẹ̀kejì kọ̀mọ́ bó ṣe dé bẹ́ẹ̀ tó bá tún lọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀tọ̀ ni tí ó tún wí ìtòhun náà ń sá fún ni pé yóò wá ṣe kínní ìwúrẹ́ láti kàtà kọ́ máa jọ rẹ̀ tó dé bá ti lè jọ rẹ̀ tí wọ́n pa wọ́pọ̀ báyìí wọ́n á pa. ọmọ ènìyàn gbọ́dọ̀ pinnu léyà lórí wọ́n á pinnu lé Jonathan lérí wọ́n fi lé e lọ. ẹgbẹ́ sáàmù a lọ àfi ọmọ o bó kó fún wa á gbà o a máa fi ọmọ ó sì lọ. ọ gbọ́dọ̀ wájọ́ máa nẹ́bí ọ̀pá ẹnu wọ́n á pinnu lé ọ lérí pé ìtì máa ń sọ kí ni ìtọ́jọ́ mẹ́ta ẹ̀dí àdànkẹ́ wò lára ẹ̀. ó ní ká nílì ìsánú àkísàrà ṣe yàdàlá. Ọlọ́run ní jẹ́ okun kékeré. Ọlọ́run ní jẹ́ okun kékeré. àwa sábì jẹ̀mọ́. Ó ní kún kékeré. àwa náà ní kún kékeré. Àwa náà ní kún kékeré. gbogbo Ọlọ́run gbàdúrà wa. Gbogbo Ọlọ́run gbàdúrà wa. yóò bí àbùkátà wa. Yóò bí àbùkátà wa. yóò fèrè ẹsẹ̀ wa jì Yóò wa. borí ẹ̀ṣẹ̀ wa jì wá. yóò yọ́nú sí wa. Yóò yọ́nú sí wa. barika Ramadana. Alibarika Ramadana. yóò ràn wá. Yóò fi ràn wá. lẹ́nu èsì sọ́dún yìí. Lẹ́nu èsì sọ́dún ni. wọ́n dá àwọn tí àwọn ẹjọ́ sílẹ̀sì àwọn àkàtì lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n làwọn kan ti lọ ọ̀dọ̀ Ọlọ́run. naam Táíwò Ọláníran, naam Moise Bello, naam Mansuratu Aduni Chicago, naam. Marufatu Kambu, Marufu Kambu, ọ̀rẹ́ Haji Suleiman. Akramakumullah. àwọn akólúwa bá wa kẹ́ wọn. ṣèkẹ́ṣèkẹ́ fún wọn. àmín. Olúwa yọ́nú sí wọn o. àmín ṣèkẹ́ṣèkẹ́ fún wa. àwọn tó ṣe wá sílẹ̀ Olúwa bá wa kẹ́ wọn. Olúwa bá wa kẹ́ wọn. àmín o. ṣèkẹ́ṣèkẹ́ fún wa. àmín. Alhaja wa Táíwò Olúwa bá wa kẹ́ gbogbo wọn. lọ́wọ́ gbọ́dọ̀ wá gbé ẹ̀dínú jọ wa fún wa. gbogbo wọn yẹn ọjà wa kà náà fún wa. gbogbo ọlọ́run jẹun. yọ́nú sí wọn. àmín ṣèkẹ́ṣèkẹ́ fún wa. wọ́n gbìyànjú nù jọ wa. Alhaja Táíwò Ọláníran. wọ́n gbìyànjú nù jọ wá. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. wọ́n gbìyànjú nù jọ wá. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. gbogbo àwọn táyé sílẹ̀ Olúwa bá wa kẹ́ gbogbo wọ́n gbìyànjú
àmín. kò máa yẹ nínú ìjọ wa. ọdún ìyànjú nù jọ wá kò lọ́wọ́n bá wa kẹ́ gbogbo wa wọlá káwọ́sọ sàmánì ọlọ́run bá wa kẹ́ gbogbo wa. àmín. ọlọ́run mọ́tà kẹ́ gbogbo wọn. ọlọ́run kẹ́ gbogbo. ọlọ́run yọ́nú sí gbogbo wọn. ọlọ́run yọ́nú sí wọn. ṣàforíjì fún wọn. ṣàforíjì fún wọn. wọlá nabi Muhammad. wọlá nabi Muhammad. ọlọ́run mọ́tà ṣàforíjì fáwa náà. ọlọ́run ṣàforíjì fáwa náà. wọlá Ramadana. wọlá Ramadana. ọlọ́run ṣàforíjì fún wa. wọlá nabi. ọlá Silamu. wọlá Silamu. Ànábì ni ọgbà mi gbàrà mi. bọ́bá dà láàyèrà ànábì ni ọgbà mi gbàrà mi níjọ́ láàyèrà. Ànábì ni ó gbà mí gbàrà mi bó bá dà láyèrà. Ànábì ni ó gbà mí gbàrà mi bó bá dà láyèrà. Ànábì ni ọgbà mi gbòbí mi bọ́bá dà láàyèrà. Àmín o. Ànábì ni ọgbà mi gbòbí mi bó bá dà láyèrà. Ànábì ni ó gbà mí gbòbí mi bó bá dà láyèrà. Ànábì ni ó gbà mí gbòbí mi bó bá dà láyèrà. Ànábì ni ọgbà mi gbẹ̀bí mi bọ́bá dà láyèrà. Àmín o. Ànábì ni ọgbà mi gbẹ̀bí mi bó bá dà láyèrà. Ànábì ni ó gbà mí gbẹ̀bí mi o bó bá dà láyèrà. Ànábì ni ó gbà mí gbẹ̀bí mi bó bá dà láyèrà. Ànábì ni ọgbà mi gbàjọ mi bọ́bá dà láyèrà. Àmín o. Ànábì ni ọgbà mi gbàjọ mi bọ́bá dà láyèrà. Ànábì ni ó gbà mí gbàjọ mi bó bá dà láyèrà. Ànábì ni ó gbà mí gbàjọ mi bó bá dà láyèrà. Ànábì ni ọgbà mi gbọ́mọ kéwù mi Àmín o. bọ́bá dà láyèrà. Ànábì ni ọgbà mi gbọ́mọ kéwù mi bọ́bá dà láyèrà. Olúwa Ànábì ni ó gbà mí gbọ́mọ kéwù mi o bó bá dà láyèrà. Ànábì ni ó gbà mí gbọ́mọ kéwù mi bó bá dà láyèrà. Ànábì ni ọgbà mi gbólùfẹ́ mi Àmín o. bọ́bá dà láyèrà. Ànábì ni ọgbà mi gbólùfẹ́ mi bọ́bá dà láyèrà. Ànábì ni ó gbà mí gbólùfẹ́ mi bó bá dà láyèrà. Ànábì ni ó gbà mí gbólùfẹ́ mi bó bá dà láyèrà. Abiyama gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀. Òjíṣẹ́ ńlá o, abiyamọ bọ̀jà pèlémọ́ òjíṣẹ́ ńlá. Àmín Ṣéhù. ورزقتنا مجانا Àmín bàbá. اللهم ارزقني الفقه في ديني Àmín bàbá. زيادة في علمي Àmín jọ̀ọ́ وحياة في رزقي Àmín. صحة في بدني Àmín. توبة قبل الموت Ọlọ́mọsá àgbà títí bá راحة wa. عند الموت Àmín Ṣéhù. مغفرة بعد Yá máa الموت bẹ̀ pẹ̀lú àforíjì. يوسع على صراطي Yá máa kọjá gbogbo والنجاة òṣòro في nírọ̀rùn. Àmín. Ọlọ́mọsá يا máa ذا yege wa. الفضل والإحسان Àmín. برحمتك يا أرحم الراحمين Ìkẹ́rì ọlọ́mọsá Àmín fi bá wa gbogbo lò. àwọn asákìrù pátá gbogbo àwọn azákùrù pátá. látọ̀dọ̀ hajj wàsíù ni ẹjẹ ìdájú àti òní. Tàfíkà ni. Tàfíkà ni. rukaya ni Rukaya ni. gbogbo wọn lápapọ̀ gbogbo aláàbọ̀. ọlọ́jẹ́ mi ogun Ọlọ́jẹ́ ogun lẹ́mìí. gbogbo àwọn tí wọ́n ń ṣe fíìmù gbogbo àwọn tó ń ṣe fíìmù. látọ̀dọ̀ ajá kàfíìlà bá ọlọ́mọsá wà láàrin ọlọ́run wọlé ànábì. ọlọ́run kọ́ kára àlùbáríkà ọlọ́run kára àlùbáríkà. inna Allaha malaikatahu yusallun àti ajì kamil àti ájì kámínù. ọlọ́run kọ́ kára àlùbáríkà ọlọ́run kára àlùbáríkà. inna Allaha malaikatahu yusallun ala nabiyyi wa sallallahu ta'ala alayhi wa alihi wa sahbihi subhana rabbika salatul fatihi kursi Salatul Fatiha ayatul kursi. Suleimana bọ̀nà bárùkù yá ilahi fatọ̀wìlì umurahu awìlì kamali bírídì wà ní wàáfì àti dọ̀wàmà wàrísìkì tọ́yì bí ní àlàlì màálì fàkẹ́sìrì olùbánínà wà bí ìlìbánẹ́tì wà kúbàlà kọ́ẹ̀rẹ̀ yà àyìnálì jàmálì àlá. Ànábì ni ó gbà mí gbàrà mi bó bá dà láyèrà. Ànábì ni ó gbà mí gbàrà mi bó bá dà láyèrà. Ànábì ni ọgbà mi gbòbí mi bọ́bá dà láyèrà. Àmín o. Ànábì ni ọgbà mi gbòbí mi Bó bá dà láyèrà. Ànábì ni ó gbà mí gbòbí mi
bó bá dàlà ìrà ànábì ni ó gbà mí gbòbí mi bó bá dàlà ìrà. Ànábì ni ó gbà mí gbẹ̀bí mi bó bá dàlà ìrà. Àmín o. Ànábì ni ó gbà mí gbẹ̀bí mi bó bá dàlà ìrà ànábì ni ó gbà mí gbẹ̀bí mi o bó bá dàlà ìrà ànábì ni ó gbà mí gbẹ̀bí mi bó bá dàlà ìrà. Ànábì ni ó gbà mí gbàjọ mi bó bá dàlà ìrà. Àmín o. Ànábì ni ó gbà mí gbàjọ mi bó bá dàlà ìrà. Ànábì ni ó gbà mí gbàjọ mi bó bá dàlà ìrà ànábì ni ó gbà mí gbàjọ mi bó bá dàlà.